Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Ìyá Ẹ̀ta apá kẹta. Ẹ̀yin tèmi fíìmù yìí wá látọwọ́ Mobimpe story ìgbésí ayé wọn bí wọ́n ṣe ń wá ọmọ. Ó ní arábìnrin Mobimpe àti ọkọ rẹ̀ LATEEF Adedimeji tí wọ́n jọ ṣe nínú fíìmù yìí. Ó put into life story wọn. Ó put into film. Ẹ̀yin tèmi fíìmù ìdùn tó jẹ́ wípé tí ò bá ti wò ẹ gbìyànjú láti lọ sí Mobimpe TV láti lọ wò ó. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí à ń sọ̀rọ̀ nípa fíìmù Ìyá Ẹ̀ta apá kẹta. Fíìmù yìí ó dùn. Ẹ̀yin tèmi jẹ́ ẹ rò wípé ibi tí fíìmù Ìyá Ẹ̀ta yìí ibi tí ó parí sí, ṣé ibẹ̀ ni fíìmù náà ó yẹ kó parí sí ni, tàbí ẹ ń wò wípé apá kẹta ṣì ń bọ̀ lọ́nà bí apá kejì ṣe wáyé. Apá kẹta ṣì ń bọ̀ lọ́nà bóyá nǹkan tí ẹ rò nìyẹn, ṣùgbọ́n à ń fìgbà àti àkókò yìí a fi ń sọ fún Mobimpe wípé fíìmù yìí kì í ṣe ibi tí ó yẹ kó parí sí ni ó parí sí, kì í ṣe bẹ́ẹ̀ kọ́ rárá. Ẹ jẹ́ ká máa tàgì Mobimpe sí ìsàlẹ̀ fídíò yìí kí wọ́n lè máa mọ̀ wípé àwa fáǹsì wọn a fẹ́ part 3 fíìmù yìí. Ẹ̀yin tèmi a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ìrírí lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.